kò sinmi Yorùbá ló ń sinmi Fúlàní kò sinmi Southwest ló ń sinmi ẹ̀yin ọ̀dọ́ ẹ̀dí àmúre ajínigbé kò tí ì sinmi. Bógun bá dẹnu igbó wa ẹ̀yin yàrá àwọn kidnappers wọn ò jẹ́ dábàá àti sinmi ò rárá ni ṣùgbọ́n wọ́n lè dúró láti jẹ́ kí IG pa wá lẹ́nu mọ́ OPC pẹ̀lú Agbẹ́kọ̀yà kí la ṣe bí ẹ bá lọ fẹ̀yìntì tẹ́ǹdẹ̀ tọ́kì àìròtẹ́lẹ̀ lọ́tà ń dún lórí yẹn. Àgbààgbà Yorùbá ẹ má sùn ẹgbẹ́ karọ̀ ni má sinmi ogun ọgbọ́n burúkú ni Fúlàní lò wọ́n fẹ́ ká sùn kan lè wọlé ni. Àgbààgbà Yorùbá ẹ má sùn ẹgbẹ́ karọ̀ ni má sinmi ogun ọgbọ́n burúkú ni Fúlàní lò wọ́n fẹ́ ká sùn kan lè wọlé ni. Inspector General ẹ ṣe fún àbẹ̀wò ẹ fẹ́ fọgbọ́n de Yorùbá mọ̀lẹ́ o ọjọ́ ti pẹ́ tí Yorùbá ń jìyà o ń bolẹ̀ wá ẹ ò sí láyé ni. Àgbààgbà Yorùbá ẹ má sùn ẹgbẹ́ karọ̀ ni má sinmi ogun ọgbọ́n burúkú ni Fúlàní lò wọ́n fẹ́ ká sùn ká lè wọlé ni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Tún káàbọ̀ mọ́ yìí. Bàbá rọ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ láàdà. Ìgbà náà lọ́ba ṣe sọ. Bọ́ bá ti tó bí ọjọ́ méje mẹ́ta tá a ti ríra ẹkú àti là kíra ẹni. Ẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n. Ẹ̀lẹ́ níbẹ̀ ni o. Ẹ̀lẹ́. Gbogbo ọmọ kóòtù òjì bí. Ẹ̀yin ọmọ òdù tó dá ìwà. Gbogbo ọmọ káàárọ̀ òjì rẹ̀. Òjì rẹ̀ bí. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ odù tó dá wà. Ẹ kú àsìkò yìí. Ẹ kú rítírítírítírítì tó dé bá wa nílẹ̀ Yorùbá. Ẹ kú síbáṣìbò. Àjọkú àsáré sókè sáré sódò. Yóò kú dáa. Láti wá ọ̀nà àbáyọ. Ọlọ́ọ̀bá fún aláàbò. Bàbá dákẹ́ tààrẹ ní báni dákẹ́ ni. A sì ti ń dákẹ́. Bàbá ń gbọ́ gbégbégbé ìwọ náà mú gbé ta. Má dúró. Àìjẹ́ bẹ́ẹ̀ mú gbèsè kò lé olúwa rẹ̀. Má gan ló jẹ́ bẹ́ẹ̀. Tá a mọwọ́ tá a mẹsẹ̀ rẹ̀ ò ní di tiwa o. Àmì ẹ̀ pọ̀. Àjàó àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́ba gbọ́ kí bá. Mo kí olóyè Gani Adams. Oòduà. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kó àlejò. Pátápátá. Ààrẹ gbàlejò àwọn ikọ̀ látọ̀dọ̀ IG. Inú ọ̀pọ̀ èèyàn ló dùn. Mo ń dà á bọ̀. Ọ̀pọ̀ ọmọ Yorùbá ní tú ẹ̀kẹ́ ẹ̀rín músẹ́. Sẹ́lẹ̀ ìdàgbà. Bẹ́ẹ̀ lọ́kàn púpọ̀ nínú wa balẹ̀. Bẹ́ẹ̀ àsìkò tó. Wípé àjọṣepọ̀ tó dán mọ́rán yóò wà láàrin agbófinró pẹ̀lú OPC. Mo ti bínú. Àfàwọn èèyàn bíi tèmi tó fajúro. Kí o sí ọ́. Tọ́ra wò ó pé bí ọ̀bá sí ń tọ́sẹ̀lẹ̀. Kò sẹ́ni tí yóò fajá sọdẹ omi. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. IG ràn yàn lọ sílé Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ lọ ṣàbẹ̀wò sí. Inú Yorùbá sì tún dùn. Wọ́n ní òṣogun mọ́kànsọ́tẹ̀ mọ́. Kí ló jẹ́ bẹ́ẹ̀? Gbọ̀ngàn Fúlàní orodò kórè ìsinmi ni. Ó ti lọ. Wọn rántí Jùmọ̀kẹ́ elétíkété. Abẹ́ ti gbàgbé. Sáìjì ò sí láyé láti ìgbà yìí wá. I wonder o. Wá ìtọ́jú àkókò yìí lọ ẹ̀sẹ̀ rán oníṣẹ́ lọ. Látijọ́ ti ń pa. Kẹ́nẹ̀dí tó fi jọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́rùn ikọ̀ lọ. Kí ló dé? Ṣé bíbí Fúlàní ti ń pààyàn lẹ́nu gan? Wọ́n sọsẹ́ ní South South wọ́n ń fàjàgbọ̀n ní South East. Ó yóò débẹ̀ náà. Wá ìtó fi jọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò nìkan. Ó fẹ́ mú ọmọ bẹ́ẹ̀ ni. Kẹ́nẹ̀dí tó fi jẹ́rú táìmù yìí. Lásìkò yìí. Ìgbà tí Yorùbá káwọ́ gbéra. IG Ògbóníṣẹ́ wá. Àbí. Ẹgbẹ́ Yorùbá jáde lọ́pọ̀ yanturu. Wọ́n fi pátì dì. Adominate pépà. A ṣe protest. Adominate orí ẹ̀rọ ayélujára. Là ń pa ìwọ fún. Buhari sì mọ̀ wípé. Pé kí ni ọjẹ́? Ìlérí asán kọ́ là ń lé. Ó ti mọ̀ pé bá a ti wé òǹgan láti ṣe. Ó ti béèrè lọ́wọ́ Ọ̀ṣínbàjò. Lọ́jọ́ gbẹ̀gbẹ̀sẹ̀. Ó gbàmọ̀ràn díẹ̀ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu. Ó pe Fáṣọlá Pé náà. àwọn èèyàn yín máa ń pariwo. Ó ní o. Èmi gbà wípé ìlérí aláǹgbá lásán ni o. Ọ̀ṣínbàjò àti Tinubu ni yóò wá sọ fún. Ọ̀gá kò rí bẹ́ẹ̀ o. Pé bí Yorùbá bá dákẹ́ kò sí problem. Bọ̀tì. Àmọ́ sẹ̀. Bí wọ́n bá fi bínú pẹ́rẹ́. Wàhálà bẹ́lẹ̀. Ọba tó máa mẹ́rin so tí ì so. Ó náà wá gbẹ̀gbẹ̀sẹ̀. Wọ́n lè má tètè bínú o. Bọ̀tì. Àmọ́. Àyàgbàyàgbà o. Báyìí gàgàgàgà. Wọ́n fọ gbogbo nǹkan lójú o. Ó dalẹ̀. Fúlàní àtàwùsá ó sì fi ara gbá bí wọ́n ṣe sọ. Ó
bọ̀nà. Buhari ò sì fẹ́ kí nǹkan sàwọn ọmọ ìyá ẹ̀. yóò protect wọ́n wọn. bá ké sí àwọn tí ń bẹ nínú igbó tí ń kidnap tí ń gba ransom pé kí wọ́n sì ṣẹ́ra róná o. ẹni sùúrù. ìgboro sì gbóná díẹ̀ o. ẹni sùúrù o. tí wọ́n bá fẹ́ fi ara rẹ̀ kúrò nílẹ̀ Yorùbá o. ó fún ọ lọ́dẹ. ó ní kí àròlé ọ wálé. ó ní kò yẹ ó sinmi ó yẹ ogun. jagun mọ́. ẹ̀rí pariwo wọn rọlẹ̀ nígbà tá a ti máriwo pa. abẹ́ kété tá a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ni wọ́n ti ń súnra kì díẹ̀díẹ̀. ẹ náà ti ń sinmi. kì í ṣe pé wọ́n ti kúrò nínú igbó. wọ́n wà ń bẹ́ẹ̀. wọ́n nígbàgbọ́ pé pé kí ni. ọ̀pẹ́ títí ariwo Yorùbá ò ní ju oṣù kan yóò lọ. tún wálẹ̀ padà. That is the reason why tí kí ni o. tí Inspector General of Police fi gbé oníṣẹ́ dìde pé ẹ ǹlẹ́ o. láti wá fi ọ̀rọ̀ dídùn so Yorùbá mọ́lẹ̀. ẹ wọ́n fẹ́ fi ọ̀rọ̀ dídùn gá wa mọ́lẹ̀ káwa náà fi ká dákẹ́. má bàa lè kógun jáde. ọlọ́pàá kan ò lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú OPC. láíláí. láíláí kò lè ṣeé ṣe. àwọn tí a. ṣé wọ́n á kó AK-47 lé wọn lọ́wọ́ ni I wonder o. àbí wọ́n máa tírẹ̀nì OPC bí wọ́n ṣe ń gbébọn wọ́n láwọn ọmọ bá. àbí OPC ọkàn kó oògùn kọ́rùn wọ́n rán wọn ọlọ́pàá lágbára. wọ́n máa fi ara kọta fún àwọn ọlọ́pàá tó gbébọn dání ni. láíláí. ẹ rí i pé pé kí ni ọdẹ. níbi wọn ti tàtà pínṣẹ̀ lọ̀rọ̀ yẹn jẹrà sí. bẹ́ẹ̀ni. wọ́n fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò báwọn yóò ti ilẹ̀ Yorùbá sọ̀rọ̀. tó bá ń ṣiṣẹ́ pọ̀. olóyè Gani ó wé fún apẹ́ kò sógun mọ́kàn sọ́tẹ̀ mọ́. láíláí. sáà ti yí àgbàgbé ìjàmbá tí wọ́n ṣe sí wa ni. ó ti tán lára yín nù. sàmbẹ́ ẹyẹlé ṣeré ẹyẹlé ń yọ̀. kí ni panu. ẹyẹlé ọmọ pé kó ti ń pani lòun ń fẹyín sí. ikú ń dẹ̀dẹ̀dẹ̀. olè lòun ọbọ̀ tún lẹ̀kùn ilé rẹ̀ sí. dẹ̀dẹ̀ ń dẹkú. inú rẹ̀ ń dùn òun fò sókè. kí ni pọlẹ́rù. yóò sì tètè fura. ibi tí ó gbà wọlé. ẹ rí i pé lẹ́yìn mítìnì yẹn ẹ àgbáriwo máa ń bì kankan. lẹ́yìn ìpàdé ìdákọ́ńkọ́. àwọn eku ajẹnifẹ́ni ẹ wọ́n ti jẹ wá díẹ̀. ẹ wọ́n rí i pé ó ta wá. wọ́n á fáfẹ́rẹ́. nígbà tá a rún ra díẹ̀. ká tún sinmi. wọ́n bá tún fi atẹ́gùn yẹ́ sí i. yóò tún dùn máa. òun ó tún dùn mọ́ wa ká lè gbàgbé sùn lọ. ká tún máa sùn lọ. ìyẹn ti fi yé wa pé Fúlàní ọ̀gọ̀. àsùnfọ́fọ́ ti fọ́n. ọbọ̀ ọ̀gọ̀ tinú ọ̀gbọ̀lọ̀bọ̀ ń ṣe nígbà ní plan. Buhari ọ̀fẹ́ kì í kàn sàwọn èèyàn rẹ̀. yóò protect ẹ. ó sì mọ̀ pé Yorùbá ń horu lórí bíi ti Ṣàngó lọ́wọ́lọ́wọ́. àtàyẹ̀rì ẹ. ààrẹ Fulanization. bàbá àwọn mọ̀lú. ọba gbé Inspector General of Police pé dìde. ìwọ wá lọ. gbogbo ọgbọ́n àti ètè tó ọba mọ̀ ní kó o lò. kó pẹ̀tù sí wọn ọlọ́kàn. yóò ti Yorùbá wọn yóò gbọdọ̀ bọ́ sínú igbó. wọn ò gbọ́dọ̀ já o. bí wọ́n bá bọ́ sínú igbó nǹkan á ṣẹlẹ̀. lù sí ọmọ. àwọn ọdẹ fìjìláńtẹ́ tí wọ́n kó oògùn kọ́rùn wọn yóò gbọdọ̀ bọ́ sígbó. yóò máa bọ̀. àbẹ̀rò pé gbogbo ayé ló gba dẹ̀dẹ̀rìn mọ́ Jésù rẹ̀. kí ló jẹ́ bẹ́ẹ̀. ṣe rò pé gbogbo èèyàn ló ń kíso ẹgbẹ̀ náà márùn-ún. gba wèrè mẹ́sìn. á da gbogbo ẹ̀rú tí nǹkan kan ò ní lójúmọ́. ká fojú. Haúsá àti Fúlàní tí ń bẹ nílẹ̀ Yorùbá ò ní nísinmi. báàlì òdìgbò. tó bá di táìmù yẹn o. ee Yorùbá tó bá gọ̀gọ́ para rẹ̀ sókè ọya. òun ló mọ̀. IG gbé àwọn ikọ̀ dìde. ẹ lọ yọjú sọ́gà kí wọn. wọ́n rè fi ọ̀rọ̀ tútù kí Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́lẹ̀. as usual. ó ní kí wọ́n kí kí wọ́n yìn yóò ṣe láwo. kí wọ́n sì lù ú lọ́gọ̀ ẹnu. ó ní kí wọ́n pọ́n Yorùbá lé dáadáa. nínú tí a náà lè kí dùn. Yorùbá ó sọ̀rọ̀ tí ìjà ń gbára yóò nù. padà sójú omi. ká lè gbàgbé sùn fanfan bí àsùn fanfan tẹ̀fọn. ẹ ṣe mọ̀ pé ni a bá fẹ́ tà. bíbọ́ là bọ̀. títàn láti yóò lè ní wéètì. bíbọ́ là á bọ̀. yóò lè ṣe tà dáadáa. ní táìmù tá a bá ti mọ́kàn kú ò. ẹ tó ní kálukú wa ti ń bá káràkátà ọrọ̀ ajé wa lọ. náà ti sọ̀rọ̀ ajé. láti rò pé òṣogun mọ́kàn sọ́tẹ̀ mọ́. pé gbogbo ẹ ti kí Fúlàní ó lè ṣe wá lọ́sẹ̀ kọjá àtúnṣe. yóò tún yọ sí alójú. àwa kí Inspector General of Police o. ẹ ní ọ̀gá yìí. a kí ọ̀gá IG pé ó ṣe ẹ é. ṣe ọ̀chọ́mọ ìlú àbí pọ̀. ọjọ́ ń ṣe. ẹni ọ̀fà dáná dé àjànàkú. ó try gan. ọkọ̀kọ̀ ṣáájú ọbẹ̀. ó ṣe. ẹran lọ́kàn stubborn tí ọ̀fẹ́ wálé. try. ẹ̀bá jábí IG léèrè. ẹ pé ṣé ò sí láyé tẹ́lẹ̀ ni. loving transmission wo. àbófòwò elépo sétí. wo gbọ́ ṣé kankan. pé kò gbọ́ nípa ọṣẹ́ tí àwọn ewúrẹ́ wọ̀nyẹn ṣe é sílẹ̀ wa tẹ́lẹ̀. don transmission wa. Yorùbá ò sì kúkú mẹ́ràn. don commission bí wa. wọ́n bá ti tàn wá díẹ̀. ẹ tí wọ́n sọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀. àwa náà dá. kíá àti gbàgbé iná tá a dé mọ́ra. a máa rí nǹkan fẹ́ gbé. ẹni ọgbọ́fà ò mọ̀fà. kò mọ̀. èèyàn tó mọ̀fà ò gbọ́fà. ó náà tó gbọ́ fá. bẹ́ẹ̀ sì rí ifá tà lọ́fà. ẹ àti pé tá a bá mọ̀fà tá a sì gbọ́fà. ọgbà. falafala là á jìfà nílé ọlọ́fà mẹ́jọ. gbogbo àwọn tó ní. àwọn tó lówó láàrin wa. ẹ wọ́n ti ta ìrí ọkàn wọn fún Fúlàní ti pẹ́. owó ẹni sá. sí èyí tó lè so nígbọ̀wọ́ wa láti múra ogun. bí pé wọn ò ní kú. àfẹ̀yí tó bá máa fífọ political ambition ti ẹnìkan. mo náà lè sanwó sí.
bẹ́ẹ̀ yóò ti Yorùbá sì ti múra sílẹ̀. wọ́n ti gbáradì. ìmìrin wa fẹ́ gẹṣin kò ní kẹsẹ́. pátápátá pin. àmúkòrò wa fẹ́ gẹṣin kò ní kó mọ̀. wà á tá a bí. èyí tó ní kó mọ̀ rẹ̀ ṣe tó fi gùn. kí ló tún wá kù. bọ̀tì sẹ́. ọba ni kò bàjẹ́ o. báńsọ̀ náà tún ṣe. kò ní tán lára ọmọ ọba kọ́mọ́kò dànsáàkì. ó sì wà ńlẹ̀. mọ́jọ ogun mọ́pọ̀. sáà lè fi wẹ́ni tí ọ̀jẹ̀ rárá ni. láíláí. Fúlàní ọ̀dáwọ́ dúró. wọn ò dúró. ṣe ni wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀. wọ́n kàn sí. bí Yorùbá bá túra lẹ̀. àbámọ̀ ni ọ̀dà nígbẹ̀yìn o. ṣé ń gbọ́. because ẹni tí ń pè ọ́ dákẹ́. wọ́n ò dákẹ́. bọ́ ọ bá ń gbàgbọ́ ya etí rẹ̀ ọkàn dín ní. etí à ń dùn ọ ni. Fúlàní kò sinmi Yorùbá ló ń sinmi. àwa là ń sinmi o. Fúlàní kò sinmi South West ló ń sinmi. ojoojúmọ́ náà ń gbà wá ní ìsìn. ẹ̀yin ọ̀dọ́ o ẹ di ìyàmúre. ọ̀tá yín kò tí ì sinmi. pàǹtẹ́yẹ di lọ́tọ̀ yìí. oníkàlùkù wa ni kò ṣọ́ra. àwa ni o. jẹ́ kí ìsára púpọ̀. ṣé ń gbọ́. mọ́rìnrìn àjò alẹ́ yé lọ òde ọ̀nà jíjìn. kí wọ́n má gbé ọ. má lọ àjò láì wí fọ́nì kankan kó o tó lọ. kí wọ́n mọ bí ọba wà. wí fara alẹ́ rẹ pé. pé kí ni ọjẹ́. ó pè wọ́n bọ́ ọba dájò. kí wọ́n má jẹ fún. ìjàmbá ò ní í ṣe wá tọmọtọmọ. ní gbogbo ẹ. ẹ̀jẹ̀ amánítọ̀ ẹbí àtọ̀rẹ́ wa tí bá ń lọ sájò. ká mọ fi fóònù yẹn. ń bò ló dé. níbo ló wà. ọgbọ̀n ìṣẹ́jú síra wọn ò tí ì pọ̀ jù. bẹ́ẹ̀ ni náà. a ní rẹ́kọ̀dù ibi tí wọ́n dé kàn. a lè màdúgbò tó. bẹ́ẹ̀ bó ti ṣe nǹkan tí wọ́n nù. bẹ́ẹ̀ ti ń rí. Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. ọlọ́ba gbọ́ kí bàbá yóò ṣe. bọ́lọ́rọ̀ bá gbọ́ kan ní baba ńlá kú baba ọlọ́rọ̀ ó ṣe. kí ni ìyá láyé. mo gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ kan ní táìmù kan ni. wọ́n láàrẹ Buhari ní kí wọ́n má rí ní o láísẹ̀sì ìbọn mọ́. fáwọn tó níbọn láàrin wa. kí ó dé. àti pé ẹnikẹ́ni ò ní ní àṣẹ́sì síbọn mọ́. yàtọ̀ sí ọlọ́pàá àtàwọn ológun nìkan. self defence ń kọ́ o. ọmọ gbàrú ìròyìn bẹ́ẹ̀ gbọ́ rárá kò lè ṣẹlẹ̀. ìròyìn ẹlẹ́jẹ̀ ni. síbi tí wọ́n ti ń ṣerú ẹ̀ ní gbogbo àgbáyé. Buhari sàfẹ́dẹ̀ wá kalẹ̀ bí màálùú. fáwọn Fúlàní ẹgbẹ́ rẹ̀. so that ànílé lágbára. nígbà tí wọ́n bá yọ sí wa. Amẹ́ríkà gan authorize ìbọn fáwọn èèyàn. bẹ́ẹ̀ni náà. bóun ni tiwa ò sì wá yọ yẹ o. gbogbo tí a ní mọ wọn bàbá. nígbà wípé propaganda ni. pé kò lè rí bẹ́ẹ̀. because Buhari ò lè wíru ẹ̀. kí ló jẹyọ. dẹ́ńkò náà wọ́n máa lo security mọ́ nìyẹn. kágbàbọ̀ lọ́wọ́ náà. kí ni sàwọn pípò yìí gan. ṣé wọ́n rò pé màálù ni gbogbo wa bíi tiwọn ni. wọ́n fọ́ bí fọ́pọlọ. Buhari ò rófin ṣe. tí wọ́n gba ìbọn kú lọ́wọ́ Boko Haram. wo rí yẹn ṣe. Buhari ò lè ṣòfin. kí ISWAP ó kó ìbọwọ́ wọn dà sílẹ̀. náà Fúlàní dá tiẹ̀. Buhari ò rófin ṣe. kò lè rí ṣe. láti gba ìbọn kú lọ́wọ́ àwọn Fúlàní tí ń daran. n kò jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ni. bọ̀tì sẹ́. àwọn bá àwọn tó tẹ̀lé ọ̀nà tí òfin là sílẹ̀. fún self defence. nínú Yorùbá àtàwọn ará South East. tí wọ́n gba láísẹ̀sì ìbọn fún self defence. àwọn náà dáràn. àbí tí wọ́n gba láísẹ̀sì fún àwọn security wọn. kẹ́nì kó tún wá pé kí wọ́n kó ìbọn ọwọ́ wọn kárí. láíláí. that is South East South South àti South West. so that tí àwọn Fúlàní bá ti ń dé. kákúkú káwọ́ sókè fún wọn kí wọ́n máa pitú wọn lọ. lọ́lọ́ pa wá lọ. wọn ò bí mẹ́tàlá Buhari dáa kó wí bẹ́ẹ̀ jáde o. ọ̀pọ̀lọpọ̀ tó bẹ́ẹ̀. wọ́n fẹ́ sọ wá sí ògolonto ní South nìyẹn. kámọ́ nìkan kan lọ. yẹ́kẹ́ Buhari fẹ́ tan ni síjà ẹkùn. kọ́ wá kó ọrùn ṣiṣẹ́ dà sí ni lápò. ọlọ́ọ̀ni fún ọ. wọ́n bá jẹ́ pé ẹ̀gàn ni ìsàmì wa. kákó ìbọn ọwọ́ wa kalẹ̀. ẹ̀yà tètè dálẹ̀. Buhari. ṣe bàbá. bàbá oníbàbá ń ṣe arithmetic ọpọlọ. ó kàn dàgbà. àbí ẹni tí ọ̀gbọ́n làwẹ̀ ń bò. gbọ́gbọ́n ayọ́ mi mu. ẹni ọgbọ́n àgúnyán rúgúdú bàbí aṣọ. Yorùbá ẹ má dára nù lèmi ń ké sí. ẹ bọ́ gọ́ o. ànírógun àtẹ̀yìnjà lágbára Ọlọ́run. àmì ẹ̀ pọ̀. tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. kí fún mọ̀lẹ́ ká. ẹni ọba kọnẹkù náà làbájá ó yé. là ń bá ṣe. wọ́n ní bàbá ìyàwó ọmọ yín lè ń bá sùn ni. ó ní sẹ́ rọ́bà mi làbá ni. àbẹ̀ni abẹ́sùntì náà kọ́ lájàrún pálọ̀ bàbá ni. bàbá. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ká sánsan wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port
ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT clearing freight and logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú
ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo gbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080347777 iléeṣẹ́ Godwell last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwell it can never be like Godwell. I used to tell you health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053700136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.